Hello. Hello, sir. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ sà, ẹ kú ètò. Yes ma. Egun ìgbéyàwó lè tán. Ọlọ́run ó máa kún yín lọ́wọ́ o. Àmín. Ẹ ṣé ma. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ gbà mí nímọ̀ràn lórí nǹkan kan ni. Yes ma. Mo ti wọlé ọkọ láti 1983. Yes ma. So ìgbà tí mo wọlé ọkọ yẹn mo bímọ 3 síbẹ̀. Nígbà tó yá àárín ẹ̀ dàrú. Ó wá àǹbádọ́ mi padà lábẹ́kọ̀ sí Ìbàdàn. So ńgbà tó àǹbádọ́ mi padà báwọn èèyàn sọ wípé kí n bá gbọ́ngbà náà màá dúró lórí ọmọ 3 yẹn ṣùgbọ́n kò tí ì sí ọgbọ́n kankan tó lọ títí. So ìgbà tó di pé bóyá àbí mo ṣàfẹ́ ẹlòmíì ní 1990 ni mo fẹ́ ẹlòmíì. ẹ ló sà. Èmi máa ń gbọ́ yín mọ́ mi. Ní 1990 mo fẹ́ ẹlòmíì mo bímọ 2 síbẹ̀. Ìgbà tí mo bímọ 2 síbẹ̀ òun bẹ̀rẹ̀ sí ní yọwọ́ tiẹ̀ pé bóyá kó lọ tó bá pé òun ṣiṣẹ́ tàbí pé tó bá ṣiṣẹ́ àárọ̀ dráìfà ni tó bá ṣiṣẹ́ àárọ̀ tó bá wálé níbi 11 ó máa jẹun ọ̀sán ó máa wẹ̀ ó lè lọ fámíà tó máa lò bí 11 aago 11 12 kó tó wọlé. Nígbà tó yá mo fi owó ara mi ṣe bẹ́ẹ̀dì. Mo kàn ṣàdédé délé ń jọ yẹn ni pé mi ìbá bẹ́ẹ̀dì nínú ilé mi náà. Níbo ni bẹ́ẹ̀dì mi wà kíní kankan. Kò dáhùn ọmọ kékeré kan tó wà ní ọ́pọ́sìtì wa ló sọ fún mi pé òun rí dádì lágbájá tí wọ́n wá kó bẹ́ẹ̀dì yẹn sínú mọ́tò àtobìnrin kan. Tó dádì mi dá sí i gbàtí dádì mi máa dá sí nígbà yẹn wọ́n ní ṣé tó bá ṣe pàṣọ rẹ tó ń ro ló bá kó fún ìyàwó sóò fẹ́ bẹ́ńdẹ́kìn ní nǹkan kan. Dádì mi ṣáà máa ń pààkì ẹ̀ pé tá a bá ti sọ̀rọ̀ báyìí tó bá ti ṣe pé kí ni wọ́n á páàkì lẹ́yìn rẹ̀ títí. Ìjọ́ kan ọkọ ẹ̀gbọ́n mi kan ní pé kó fayọ̀gọ̀ yọ mí ńlé ilé wọn fi mí sí tán fi lọ ọbẹ̀ yẹn ń jẹ́ náà. Ìgbà tó dé ó ní ṣé fámílì nìwọ àti alágbájá kínní kan mo ní ó fẹ́ da fámílì rù ó ní bóyá òun ló ń fẹ́ dàrú ni bóyá àwọn ẹgbẹ́ tàbọ́kọ rẹ̀ ló fẹ́ dàrú ó mọ̀ nígbà tó bá yá. Ó ṣàṣọ fún mi gbogbo bí wọ́n ṣe lọ́njọ́ yẹn owó tí yẹn ni kò wá ó ní nǹkan tí ò jẹ́ kó wọ́n lè ṣe ní tiẹ̀. Kí lẹ fẹ́ lórí ètò? Ní tí mo fẹ́ ni pé ní ìsìn àwọn ọmọ 3 tí mo wá bí fún yẹn ó ti wá kọ̀yìn wọn sí mi. Tẹ́ ẹ bí fún ta ni? Ó ti kọ ẹ̀yìn ọkọ mi ti kọ ẹ̀yìn àwọn ọmọ mi sí mi. Ṣọkọ tẹ́ ẹ fẹ́ lọ́sàn-án àbí tẹ́ ẹ fẹ́ láàárọ̀ mà? Tàárọ̀ yẹn náà ni tí mo bí àwọn ọmọ yẹn fún. Tọ̀sán yẹn mélòó lẹ bí fún yẹn mà? 2 ni ìkan dẹ̀ ti ṣàìsàn bẹ́ẹ̀ ọmọ kan nìyẹn náà fi ilẹ̀ fún mi. Mo ń gbọ́ yín mà kí lẹ wá fẹ́ báyìí? Ìmọ̀ràn lórí rẹ̀ pé tí àwọn ọmọ yẹn fi máa padà sọ́dọ̀ mi mo ti gbàdúrà mo ti ṣe. Ẹ ṣé mà. Kí ni éèjì yín mà? Éèjì mi ní ìsìn ti ń lọ bí 55. Okay. Nígbà tí ẹ lọ fẹ́ ọkùnrin tẹ́ fẹ́ yìí ọmọ mẹ́ta yẹn sọ́dọ̀ yín náà wà bọ́dọ̀ bàbá wọn? Àwọn 2 wà lọ́dọ̀ mi ìkan wà lọ́dọ̀ bàbá ẹ̀. Èyí tó jẹ́ first born wà lọ́dọ̀ bàbá ẹ̀. Okay. Àwọn 2 wà lọ́dọ̀ ti yín? Bẹ́ẹ̀ni èmi ni mo rán wọn ní school dé SS3 màmá mi dẹ̀ ràn mí lọ́wọ́. Èyí tó jẹ́ first born yẹn gan ò ní àǹfààní àti lọ sí school. Ẹ ṣé. Ọmọ 2 lẹ wá kó wá sọ́dọ̀ ọkùnrin tẹ́ fẹ́ lọ́sàn-án báyìí? Mi tí ẹ kó wọn dání ọ̀dọ̀ màmá mi ni wọ́n wà. Lẹ kó wọn sí? Mo kó wọn sí. Okay. Kí ni éèjì wo làkọ́bí yín wà ńgbà yẹn? Tí mo fi kọ bàbá wọn lẹ̀. Bẹ́ẹ̀ni. Ó wà ní bíi 10 years. Ìkejì ńkọ́? Second born wà bíi 7. Ìkẹta ńkọ́? Third born yẹn mo pẹ́ kí n tó lóyún tiẹ̀ 42 days ló wà tíjà fi wáyé láàrin wa tá a fi jọ jà tí mo fi kúrò níbẹ̀. Okay. Ẹ wá kọ́ ọmọ méjèèjì ìyẹn lẹ kó fún màmá yín? Bẹ́ẹ̀ni. Ọmọ ọdún 10 yẹn wà pẹ̀lú bàbá ẹ̀? Bẹ́ẹ̀ni. Ìyẹn ni pé 42 days lọ́mọ yẹn wà ń gbà yẹn tẹ́ fi gbé fún màmá yín àbí tán bá yín tọ́jú ẹ̀? Rárá mi ìgbé yẹn sílẹ̀ o mo wà pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ màmá mi náà ni gbogbo wa a jọ ń gbé títí tó fi di 1990. Ẹ lò tọdún mélòó lọ́dọ̀ màmá yín kó tó di pé ẹ rì má rè?
mo lò tọdún 5 gbáko tí àwọn dádì mi bá wá ránṣẹ́ lọ síbẹ̀. ẹ lò mọ ẹ farabalẹ̀ ṣàgbọ̀ tèmi. Hello. ìyẹn ni pé ọmọ tẹ bísí kẹta yẹn wà lọ́mọ ọdún 5 gbà yẹn àbí. bẹ́ẹ̀ni. ọmọ kejì wà lọ́mọ ọdún 12 nígbà yẹn. bẹ́ẹ̀ni. tí ọmọ àkọ́bí sì wà lọ́mọ ọdún 15 mà níbi tó wà tiẹ̀ lẹ́fi lọ́ọ́ rì má rè. ọmọ tí wàá dún sọ́dọ̀ màmá yín wọ́n bá yín tọ́jú wọn. bẹ́ẹ̀ni èmi náà dẹ̀ jìnnà sí wọn. ẹ jìnnà sí wọn. gbàtẹ́ wàá wà nílé ọkọ yín tẹ wà ń sìn yẹn ṣé ọmọ yẹn máa ń wá síbẹ̀ wá bá yín. ìgbà tí mo wà níbẹ̀ àwọn ọmọ yẹn máa ń wá ṣùgbọ́n nígbà tí mo rí wípé ìrìn àjò tóun náà rìn pẹ̀lú ọmọ méjì tí mo bí fún mo kó wá sí ọ̀dọ̀ mo ti kọ́kọ́ dá gbé láàrin bíi 12 years tí mo ti fi rẹ́ǹtì ilé kó tó di pé mo wá kó ilé mọ̀mọ́ mi. báyìí. ìyẹn ni pé ẹ ń tẹ́ tó bímọ méjì fún yẹn náà òun náà tún ṣe bákan ẹ kúrò ń bẹ̀ náà ni àbí. bẹ́ẹ̀ni. ẹ wá dágé fún ìdí ọdún 12 kó tó di pé ẹ lọ sọ́dọ̀ màmá yín báyìí. bẹ́ẹ̀ni ọmọ tó kó wá sílé tí mo mọ̀ ọjọ́ ìbò náà wà ń sìn. wọ́n wà méjì wà ìkan wà ń bàdàn ìkan wà lẹ́kọ̀ọ́ ìkan dẹ̀ wà lóńdó ọ̀sọ̀ yẹn wà lóńdó. bẹ́ẹ̀ni. ìyẹn àkọ́kọ́ kejì kẹta. gbogbo àkọ́kọ́ ó ti ṣègbéyàwó ẹ̀kejì ti wà nílé ọkọ ìkẹta náà ti ṣègbéyàwó. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbà tán ṣègbéyàwó yẹn sí mẹ́ngbà yẹn. kódà ojúṣe mi gan kò dín títí tó fi jẹ́ pé third born yẹn níbi upper last year ìyàwó ẹ̀ síìkì so tí ìyàwó ẹ̀ síìkì yẹn wọ́n gbé wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi wọ́n gbé wá sí. ilé ayé ó lágbára díẹ̀ ẹ̀yin àgbà náà lè sọ pé lè ṣẹbọ lè ṣe oògùn bá a ti wálé ayé páàrí iná ọ̀làṣíkẹ́ni ńlá rí kí ọlọ́run kó má fi wá sílẹ̀. àkọ́bí yín yẹn pàápàá jùlọ ẹ̀ẹ̀kejì tó jóbìnrin yẹn àjọṣepọ̀ wo ló wà láàrin ìyẹn àti ẹ̀. àjọṣepọ̀ tó gúnmọ́ ó wà láàrin gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà láàrin gbogbo wa. àpẹẹrẹ wo lẹ́yìn rí tó ṣẹlẹ̀ tó fi dológun pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò fẹ́ rí yín mọ́. àpẹẹrẹ tó ṣẹlẹ̀ ni wípé ní bíi 2 years ago wọ́n ní pé kí n padà sọ́dọ̀ bàbá wọn. bàbá wọn dẹ̀ ti níyàwó méjì sọ́dọ̀ pé kí n sá padà síbẹ̀ ni mo ní mi lè padà síbẹ̀ torí wípé àwọn náà mọ̀ di n tó fà pé bàbá láti bíi 33 years tí mo ti kúrò ń bẹ̀ mo ń gbọ́. ẹ mọ̀ jà pẹ́ lórí ẹ̀ ṣé ẹ jẹ́ kí n pè wá sákèésí kan wá tá a jí ọmọ o tá a jí ọmọ lọ́wọ́ òbí o ẹ jẹ́ kí n pè wá sákèésí kan o bóyá kò yé ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ ọmọ lọ́wọ́ òbí bóyá kò ní tí mo fẹ́ sọ bóyá kò yé ẹ ṣé tó bá tọ́jú òbí ẹ tó ti yé ẹ ara ẹ ló tọ́jú tó o bá tọ́jú òbí ẹ o ṣe pamọ́ ni bóyá kò yé ẹ débẹ̀ wòlíì tó lọ sábà wàlíì tó lọ sábà oníṣègùn tó lọ sábà wọ́n lè gbìyànjú lórí ìgbésí ayé ẹ lótìtọ́ àti lódodo ṣùgbọ́n àwọn àṣẹ tí ń bẹ lára òbí tó yẹ kó o gbà nígbà tí wọ́n wà láyé tí wọ́n wà láàyè tó o bá gbà á má jẹ́ kí n tẹ̀ ẹ́ ti wòlíì ti wàlíì ti babaláwo yẹn kò tọ́nà dárìn fún ọ lókè pẹ̀láyé pé kí ọwọ́ ọ̀tá mọ́ tẹ̀ ẹ́ kódà àwọn tó sátọ̀ lọ yẹn tó bá fẹ́ fìyà jí ọ́ tó fẹ́ pajúdà láti fìyà jí ọ̀tá ẹ lábẹ́ ọ̀run síkún ni wọ́n á mú ẹ̀ síkún náà máa mú ẹ̀ torí gbígbàdúrà bàbá àtìyá ò sí lórí ẹ̀ ẹ̀ tún wá gbọ́kàn sí bó ti wulẹ̀ kí bàbá wa tàbí ìyá wa bó ti wulẹ̀ kán sì kéré tàbí kán dàgbà tó ẹ gbọ́ o a lè gbà wọ́n nímọ̀ràn ni ká máa impose ẹ̀ lé wọn lórí pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí tó ti di bẹ́ẹ̀ bí méjì ń sìn tí ìyá yín ó ti kúrò lọ́dọ̀ bàbá yín yóò tún lọ bímọ síbòmíì bóyá bàbá yín ò wá ráyé lò kó ráyé ṣe àánú bàbá wà mọ́ ṣe yín ẹ wà mọ́ ní kí ìyá yín ṣàpàṣọ sọ́dọ̀ bàbá yín dandan ẹgbẹ́ gbọ́dọ̀ tí mo fẹ́ sọ yìí ìyá yín nígbèsí ayé ẹ̀ láti gbé èyí tó dẹ̀ pàṣẹ lọ́dọ̀ bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin ò lè mẹ́kàn fetí gbọ́ ni tó bá sọ pé wọn ò padà bàbá yín òun ò bàjà mọ́ ṣùgbọ́n àwọn ò lè fẹ́ra mọ́ kẹ́ wá tìtorí yẹn kẹ́ wá pa ìyá yín tì kò yẹ kó rí bẹ́ẹ̀. sinero yẹn ti ń lọ bí méjì báyìí lórí ètò lẹ́nu kò yẹ kó rí bẹ́ẹ̀ náà tẹ́bà ìsìnkú àsọ̀rọ̀ dáadé wa àsìníbà yín ṣe mọ́
kọ́dọ̀ ọmọ tó bá sọ bẹ́ẹ̀ gbọ́n tí mo fẹ́ sọ yìí kéde ẹ̀ sí èmi mo fẹ́ sọ gbólóhùn yìí ọlọ́run ló fẹ́ gbẹnu mi sọ jáde ọmọ tó bá pa ìyá ẹ̀ tì tàbó pa bàbá ẹ̀ tì mọ̀jẹ̀ ń tán o ọlọ́run ní kó lọ́dọ̀ rẹ o ọlọ́run àṣẹ̀dá lè kó lọ́dọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀. mo sì máa ń sọ fẹ́yìn tẹ́ ìjóbi náà mo máa ń pariwo ìwọ tó jóbi mọ́ fi gbogbo sí ayé rẹ mọ́ fi sin ọmọ tán o mọ́ fi sin ọmọ tó bá jẹ́ pé iléèwé 1,000 naira bá ní àǹfààní bá wà fún ẹ láti mú ọmọ ẹ lọ táwọn èèyàn sì mú ọmọ lọ sí iléèwé 20,000 naira ládùúgbò ẹ kápọ́ 1,000 naira ní ó bá láǹfààní àti mú ọmọ lọ tí wọn náà fi rọdún ráyè ìgbésí ayé titi ẹ náà láti plan fọ́jú alẹ́ tiẹ̀ náà kì bá dáa kó o ṣe bẹ́ẹ̀. ìlú nǹkan kan arábìnrin. àwọn ọmọ fọ́tò yẹn ẹgbọ́ tèmi ẹgbọ́ tèmi mà ẹ má sọ kankan mọ́ àti mi tá a fẹ́ yọ lórí ìta àti yọ torí tí n bá fẹ́ béèrè lọ tí yín náà sìn kò ní fọ́nì nínú ọkọ̀ àárọ̀ yín àtẹ̀ntẹ́ bímọ méjì fún ewo ló sàn ní méjèèjì. Dádé. Mọ́mí. Ìkásànsẹ́ kan. Èwo ló sàn jù ẹlẹ́ẹ̀kejì ó sànsẹ́ sí àkọ́kọ́. nígbà wá sàn mà wá ìtẹ́ kúrò ń bẹ̀ mà lẹ́yìn ọmọ méje. ẹ ṣe ṣáńgẹ́lì ọkùnrin lẹ̀ ń wá nu ayé tẹ́ fẹ́ ni. ẹ máa gbọ́ torí wípé kò sí pé bóyá àbí kó bá mi sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí mò ń kó káàkiri. ọmọ ìwò ń bẹ̀. àwọn ọmọ tiẹ̀ gangan méjèèjì tí mo bí fún kódà kò ní ojúṣe kankan ṣùgbọ́n mò ń gbégbé ìfọ̀kànbalẹ̀ mò ń ṣiṣẹ́ mi. ìgbà tó wá dáàyè kan tí mo síìkì ni mo kúrò ń bẹ̀ tí mo fi lọ gbalé mi nígbà tó ti ń gbé obìnrin wá sùn nínú ilé tí mi ìbá sí nílé látàárọ̀ tí mo lọ ṣọ́ọ̀bù ó máa gbóbìnrin wálé ìgbà tí n bá tó fẹ́ dé ló máa lọ. báwo lẹ̀yin ṣe mọ̀. mo ti ń ká wọn dáadáa. báwo lẹ ṣe ká wọn mà. mo ká wọn nù yàrá tí mò ń sùn bẹ́ẹ̀ ni mo bá wọn ń wòwò lórí ara wọn rí ṣùgbọ́n mi kì í fojú mi kì í fi ojú bẹ̀ èmi ò kì í fi ń wòran ṣùgbọ́n àwọn ọmọ ẹ máa gbọ́ àwọn ọmọ first born mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ first born ti di onímẹ́ta yẹn tààrọ̀ àwọn ọmọ mẹ́ta ló wà lọ́dọ̀ mi tí mò ń tọ́jú kódà bí wọ́n bá pe bàbá wọn náà kò tiẹ̀ ní gbàgbó yóò kàn ríngìríngì wọ́n ti pè láàárọ̀ ìdarí yóò kàn ríngìríngì dálẹ̀ ni. ṣé àwọn ọmọ tẹ ní pé kò sí àjọṣepọ̀ láàrin ẹ̀yin àti wọn tó jàkọ̀ bí yín ló tún wá kó bàtà sọ́dọ̀ ti yín. ó ti kó wọn wá sọ́dọ̀ mi ìgbà tí first born rẹ̀ wà ní 1.5 years ló ti dọ́dọ̀ mi. mo ń gbọ́ sà. mo ń gbọ́. ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wà lọ́dọ̀ yín báyìí. ó dẹ̀ ti pa yín tì àbí. bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ ibi tó ń gbé. Oǹdó ló wà. ṣé ẹ mọ ibi tó ń gbé lóǹdó. bẹ́ẹ̀ ni. ká pè mí bá lẹ́yìn ilé ò tí ì ṣú báyìí èyí sì kàn ọmọ yẹn lọ sí páàkì báyìí èyí sì lọ wọ kòǹdó tó ti yé yín mà. Babátúndé ọmọ Balógun ṣé òun wá èmi ni. èyí sì lọ wọ kòǹdó mo bá lé mi ìbá ń lé ṣé o ṣáà fi kúkú ń bí èyí sì kàn ọmọ ẹ̀ dálẹ̀ fún ọ lébọ̀ ẹ̀ ẹ gbà ẹ bá kó fún tó bá dé. ó ti yé yín mà ẹ má para yín ọ̀rọ̀ ṣùgbọ́n kọ́.